Bàbá mi nínú ilé, mo kí ẹ̀yin ìyá mi nílé ní oko ní ẹ̀yìn odi káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá, gbogbo ayé ò ní ìlú fún ajó. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Lénìí a tún jọ gbádùn ara wa. Lápẹ́ yẹn ṣe wù mí nígbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Hafiz Abolade, ọmọ bàbá Aramide. Eléyìí tí mo mú wá fún wa lónìí, iṣẹ́ tí a máa ń ṣe tó jẹ́ iṣẹ́ tí a máa fi ń pàdé aláàánú, òṣòlẹ̀ bíbò àṣírí, tá máa fi ń pàdé aláàánú, tá máa fi ń rí connection àwọn èèyàn ńláńlá. Ẹ má gbàgbé láti bá mi láti follow mi, láti share program yìí. Ẹ má gbàgbé láti like kí ẹ comment. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí channel mi ní YouTube. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Àbùdíntolókun, àbùdíntolọ́sà, gbogbo pátápátá àníwá owó tì. Ẹ̀rí tí mo mú wá fún wa lónìí, òun náà ni bí a ṣe lè ṣe iṣẹ́ yìí. Àwọn kan tá a lè ṣe fúnra wa ni. Fáwọn tí a bá ń wá contractor ni wá ni, building contractor, gbogbo contractor tá a bá wò jẹ́. Ẹ gbìyànjú iṣẹ́ yìí. Tí ẹ bá ṣiṣẹ́ yìí, ìyẹn máa ń pàdé aláàánú. Ìyẹn máa ń pàdé aláàánú lórí iṣẹ́ yìí. Ó lè kéré lójú o, àmọ́ oògùn ni. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń pè mí, tí ẹ ń dúpẹ́ pé àwọn iṣẹ́ mi kọ̀ọ̀kan ẹ ti dán wò. Ó rí bẹ́ẹ̀. Ẹ má dúpẹ́ lọ́wọ́ mi. Ọlọ́run ọba Elédùmarè ni ọba tí ọpẹ́ tọ́ sí. Ọlọ́run lọ́ba tọ́pẹ́ yẹ, èmi kọ́. Ọlọ́run ẹ kàn padà sórí fídíò yẹn, ẹ give testimony, ẹ comment pé oògùn báyìí o, ẹ ṣé o, ó confirm ní tí mo fẹ́ lò náà nìyí. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí channel mi ní YouTube. Ẹ follow mi lórí page mi náà, Dr. Hafiz Abolade TV lórí Facebook, Dr. Hafiz Abolade TV lórí Facebook page mi. Ẹ follow mi lórí Instagram, Dr. Hafiz Abolade lórí Instagram. Báwo la ṣe ń ṣiṣẹ́ yìí? Ẹ bá mi lọ wá ewé yìí. Ẹ ti rí ewé ètìpọ́n ọlá àbìfà gbúgbú ètìpọ́n ọlá. Ẹ ti rí, ẹ wú ewé yìí tí egbò. Ẹ bá ti wú, ẹ bá mi wá ìsasùn tuntun. Ẹ jẹ́ kí ewé yìí pọ̀. Ẹ kó ewé kan, ẹ pín sí méjì, ẹ kó kan sísàlẹ̀. Ẹ bá mi wá ẹyin òróró mẹ́ta, ẹyin adìẹ ìbílẹ̀ mẹ́ta, ẹyin awó mẹ́ta, ẹyin pẹ́pẹ́yẹ mẹ́ta, gbogbo ẹ̀ mẹ́ta. Orí wa bá ṣe máa gbà náà kó wá lọ́sùn kó wá lókè pẹ̀lú ògbó Ọlọ́run. Àrògbò wa lò, rògbòdò ayé ò nílò fún gbogbo àjọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń follow mi, ẹ̀yin tẹ́ ń share, ẹ̀yin tẹ́ ń like, ẹ̀yin tí ẹ ń comment. Kódà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti subscribe sórí channel mi ní YouTube. Tó bá ti wá kó ẹyin síbẹ̀, ewé tó kù yìí ẹ kó lé mọ́lẹ̀, ẹ kó dídí atare kan ẹ fi sí, ẹ dé, ẹ jó, ẹ gbé òkúta lé ìdérí mọ́lẹ̀ torí àwọn ẹyin yìí wọ́n máa ń ta. Ẹ gbé lé mọ́lẹ̀, tó bá ti jó tán dáadáa, ẹ lọ kó kúnná. Ṣé a ti lọ só ti kúnná? Tó bá ti kúnná, ẹ kó sínú pépà tàbí inú stainless kan. Ó yẹ tẹ ifá èjì ogbè sí. Ẹ máa fá èjì ogbè, ẹ mọ̀ ọ́ ní ení, èjì, ẹ̀ta, ẹ̀rin. Ẹ bá kà ó jẹ́ mẹ́jọ. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Èjì ogbè nìyẹn. Àmọ́ onígbólóhùn o. A sì sílẹ̀ mẹ́ta. Ẹ dárúkọ yín sí, ẹ dárúkọ ìyá yín sí. Láti ṣe sílẹ̀ mẹ́ta. Kí ló tún kù? Gbólóhùn ló tún kù yẹn. Awó ló ní kí àwọn èèyàn ńlá kan máa fún mi ní owó. Awó ló ní kí àwọn èèyàn ńlá kan máa fún mi lówó. Orí adìyẹ kì í burú kó yé dúdú. Orí adìyẹ kì í burú kó yé dúdú. 3 times ní o. Orí adìyẹ kì í burú kó yé dúdú. Orí pẹ́pẹ́yẹ kì í burú kó yé dúdú. Orí pẹ́pẹ́yẹ kì í burú kó yé dúdú. If you are interested in our products, we have all kind of apps such as Aladiaba flusher, infection flusher, manpower, diabetes app, weak erection, high blood pressure, discharge after sex. Wherever you are, you receive your package. Orí pẹ́pẹ́yẹ kì í burú
kó yé dúdú ìtìpọ́n ọlá àbìfà gbórógbó kí n máa jìfà ìtìpọ́n ọlá àbìfà gbórógbó kí n máa jìfà lọ́wọ́ onílé kí n máa jìfà lọ́wọ́ àlejò kí n máa jìfà lọ́wọ́ ọkùnrin kí n máa jìfà lọ́wọ́ obìnrin èjì ògbè lọ gbé àwọn ìyá ńlá wá fún mi lónìí kí n rí tajé ṣe kí n rówó ná kí n rówó lò kí n rí jẹ kí n rí mu bá ti pè gbólóhùn yẹn sí tán ẹ jẹ́ ká rọ́ sínú òkè kan a lè rọ́ sínú ògbò a lè rọ́ sínú òkè a lè rọ́ sínú àdó ẹ máa fi mílíkì ọlọ́pẹ ẹ ṣe máa fi lò ó a lè fún yín lò ó mílíkì ọlọ́pẹ ó dára ká máa fi lò ó ẹ̀yin tí ẹ̀sìn bá fàyè gba kí ẹ mú gárígàrí gbóná àṣásí ó ti yé yín ẹ fi lò ó ẹ fi lò ó ẹ̀yin táyé tí ẹ̀sìn bá fàyè gbà yín ni o àwa tẹ́sìn ò bá fàyè gbà ẹ jẹ́ ká lo mílíkì ó ti tán láàárọ̀ kùtùkùtù ẹ jẹ́ ká máa ṣe àdúrà sí kí a tó lò bí ó ṣe jẹ́ nìyẹn ojú tí a fi ń gbòjú náà ní fọ́ etí tí a fi ń gbọ́ mi sí náà ní dèpò gbogbo ayé òní ìfún wájọ́ ire o ó dìgbà kan náà.